A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó pa á mọ́ di àkókò tí a wà yìí. Ẹ ti rí topic wa solution to insecurity in Yoruba land, interview with SSSG secretary and assistant group commandant admin FGN. SSSG yìí wọ́n túmọ̀ sí South West Security Stakeholder Group tí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n kó jọ. So àlejò wa ti alẹ́ yìí àwọn ni Alhaji Owolabi Amusat tí wọ́n máa ṣàlàyé àwọn ìbéèrè tí a fẹ́ béèrè àti pé àwa tá a bá fẹ́ béèrè nǹkan náà a tún lè ṣe kí ni a tún lè tẹ́sí mẹ́sẹ̀gì sí inú kọ́mẹ̀ntì wa láti béèrè nǹkan tí ó bá wù wá láti béèrè ní ọwọ́ àlejò wa. Láì ní gbọ́ fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjù kí a pe èèyàn wa wọlé kí wọ́n bá wa sọ̀rọ̀ torí prógrámù ní kò ní ju 30 minutes péré lọ. 30 minutes péré la fẹ́ fi ṣe. Hello. Hello, ẹ káalẹ́ sà. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ mà káalẹ́ olóòtú. Àwa nìyẹn o. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú akọ́rọ̀ ilẹ̀ Yorùbá o. Àwa máa ní ọ láàjọ tù wá lára o. Àmì o, àmì o. Ẹ bá wa dárúkọ yín fún aráalé àti ipò tí ẹ dì mú. Orúkọ mi ni Alhaji. Èmi secretary SSSG, South West Security Stakeholder Group, and also the assistant group commandant admin for vigilante leadership command. Okay. Ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Mo gbọ́ pé ẹ̀yin ni secretary SSSG, South West Security Stakeholder. Gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ yìí, ó ti báwo ni ẹgbẹ́ yìí ṣe jẹ́ gan fún ìran Yorùbá àti pé àǹfààní wo ni ẹgbẹ́ yìí wà fún ní ilẹ̀ Yorùbá? Ẹ ṣé púpọ̀ lóòtú. Ẹgbẹ́ yìí ó jẹ́ ẹgbẹ́ àwọn security officer àwọn ìyàngbára tó wà nílẹ̀ Yorùbá ní 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ìbà Gani Adams láti jẹ́ coalition gbogbo àwọn ẹgbẹ́ yẹn lọ́kọ̀ pọ̀ torí pé wọ́n wù wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà. Nínú àwọn ẹgbẹ́ tó ń kójọ yìí inú ẹ̀ ní OPC wà, inú ẹ̀ ní vigilante wà, Vigilante Group of Nigeria VGN wà, inú ẹ̀ ní Professional Hunters of Nigeria wà, inú ẹ̀ ní National Hunters Association of Nigeria wà, inú ẹ̀ ní Àgbẹ̀kọ̀yà Society wà, inú ẹ̀ ní Àgbẹ̀kọ̀yà Peace Movement of Nigeria wà, inú ẹ̀ náà ní Àgbẹ̀kọ̀yà Solidarity Movement wà, inú ẹ̀ ní COMSAT, Community Security Awareness Initiative COPS wà, inú ẹ̀ ní Ìṣọ̀kan Oòduà, inú wa náà ní Ọmọ Oòduà United, inú wa náà ní Yorùbá Liberation, inú wa náà ní àwọn obìnrin Oòduà. We are about 13 groups, coalition tó kó papọ̀ tó form SSSG. Ṣé ń gbọ́ mi olóòtú? Àgbọ́yé. So the essence of bringing these groups together ni pé àgbájọwọ́ la fi ń sọ̀yà. Tí wọ́n bá mú tiẹ̀ wá tí mú tí ń bá ta kó pọ̀ á di kan. Ìní èmi ní pé a fẹ́ fi kí ilẹ̀ Yorùbá kárí pé kò sí wàhálà ń bẹ̀. Kí ni nǹkan máa lọ mẹ́lẹ́mẹ́lọ́ gbogbo àwọn à ń gbìyàn gbìyàn à ń gbìyàn ìwé la à ń lórí ètò à ń ṣe gbà ń ṣàwòyàn gbogbo ẹ̀ kó lè lọlẹ̀ ní ààrẹ ṣe dá ẹgbẹ́ yẹn sílẹ̀. Ẹ ṣeun bàbá wa. Tí a bá wù lọ tá a wù bọ̀,
ní àtìgbà tí wọ́n ti dá ẹgbẹ́ SSSG sílẹ̀ ẹgbẹ́ ìgangan fúnra rẹ̀ ìdojúkọ wo ló ti kojú ẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ bí slide tackle tàbí ká tún sọ pé àṣeyọrí tó tún pẹ̀lú ẹgbẹ́ ìtẹ́gbẹ́ ti ṣe. ẹ ṣe olóòtú àṣeyọrí tí ẹgbẹ́ yìí ṣe ó ti pọ̀ Ọlọ́run kan gbà fún wa ni àti gbogbo ìlàkàkà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá torí gẹ́gẹ́ bí ààrẹ ṣe wà bẹ́ẹ̀ ni pé kí irú south west ilẹ̀ Yorùbá kó wà sí kó má sì wọ́n tó ń ṣe wá ni but unfortunately àwọn ìjọba wa ṣe mọ̀ pé àtàlè dá ṣe káàbà carry wọn along ṣọ́ọ̀ mi yé yín olóògùn àgbọ́yé tó now àkọ́kọ́ nígbà tí ẹgbẹ́ yìí around 2019 ló ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí conference security conference àti hóòdẹ̀ tó yẹ pé ààrẹ ló champion ẹ̀ àti hóòdẹ̀ ní Lagos Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó àti Èkìtì nìkan láti hóòdẹ̀ láti showcase strength SSSG nígbà tá a gbé jáde ńgbà yẹn gbogbo àwọn inú àwọn ọmọ wa nílùú Yorùbá nínú ẹ̀ dùn pé à ń pa àwọn nǹkan báyìí wà yẹn ní èjì nígbà tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ààrẹ ló bring about the formation of Àmọ̀tẹ́kùn ní South West. ẹ ń gbọ́ mi. àgbọ́yé bàbá. Ààrẹ Ọ̀nà Kakanfò ló bring about the Àmọ̀tẹ́kùn lẹ́yìn táwọn South West state governors wọ́n gbà máa jákè mọ́ ààrẹ lọ́wọ́. ó dàbí pé Lagos state ò fi bẹ́ẹ̀ ṣe Àmọ̀tẹ́kùn Ògùn náà ṣe but Oǹdó àárín nǹkan tó ń ṣe náà ń ṣe takuntakun ní Ọ̀yọ́ náà Mákindé try wọ́n ń bẹ̀ Èkìtì náà wọ́n ń ṣe so the formation of SSSG ló bring about Àmọ̀tẹ́kùn nígbà tí ààrẹ bẹ̀rẹ̀ sí ní pàrọ̀ǹgbà ètò wa àwọn wa bíi wọ́n ti yí wa ká nílẹ̀ Yorùbá káàkiri ní ìpínfẹ̀ kọ́ má lè wọlé ọ̀tá ní pé wọ́n ti tètè gbọ́ sí ààrẹ lẹ́nu gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn òní máa ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ba tó ń gbójú yìí tó ń ṣe oríṣiríṣi. That is number 2. Then nígbà tí wọ́n dágbẹ́ yìí lẹ̀ a kọ lẹ́tà ṣùgbọ́n àwọn governors yẹn náà ń gbà yẹn a kọ lẹ́tà sí àwọn CPs pé short term between Lagos sí Ìbàdàn Lagos Ògùn Ìbàdàn express road ó dàbí pé Lagos State CP pè wá ń gbà yẹn Deputy Commissioner of Police ló bá wa sọ̀rọ̀ ìrí tán rí gbà ní afẹ́gbàṣẹ́ security lọ́wọ́ wọn tí ilẹ̀ ṣe dá afẹ́ partner pẹ̀lú wọn ni afẹ́ synergize pẹ̀lú wọn then Ogun State CP náà pè wá lọ́jọ́ tá a máa lọ ẹjọ́ yìí ni wọ́n ti first year anniversary EndSARS so commissioner yẹn ráyè dá wa lóhùn òun gánṣẹ́ ẹ̀díngbà yẹn ni òun gan wà state so deputy commissioner yẹn ló dá wa lóhùn so formation of this SSSG náà ni lẹ́yìn yẹn àkọlẹ́tà awareness táwọn governors àkọlẹ́tà táwọn traditional leaders recently títí dé Kogi lakọ́dé Kwara pẹ̀ lakọ́ fún wọn pé wá kíní yìí má ti ń ṣẹlẹ̀ Ìbàdàn tó gbà wọ́n bá a ti ń pè ní láti jọ yìí ó yẹ ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí SSSG náà bring up Ààrẹ Ọ̀nà Kakanfò ló ṣe gbogbo àwọn ìgbésẹ̀ yìí pẹ̀lú ìgbésẹ̀ yìí wáyé. The main thing tó fà á ní pé wọ́n ń wù wípé kíní yìí tàbá jẹ́ kí ààrẹ tàbá gbà fún ààrẹ mo máa já kíní ìmọ̀ wa lọ́wọ́ mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ ààrẹ fẹ́ kí wọ́n gbègbèsẹ̀ láti wí pé ká secure South West ni lọ́jú táwọn fi ń wò ọ̀tọ̀ wọ́n ti tẹ politics bọ security tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀.
ẹ̀ ń gbọ́ mi olóòtú. àgbọ́yé mò ń gbọ́ yín mò ń gbádùn yín. So wọ́n ti tẹ security yẹn kó rí bẹ́ẹ̀. So ara àwọn ìgbésẹ̀ tá a ti gbé nìyẹn nígbà tí SSSG tó dá wọn lẹ̀. Then ibà pressure tó ń fún wọn ó ga gan tó jẹ́ pé lórí press lórí media every time ló ń sọ̀rọ̀ wọ́n gbà tí interview lórí ọ̀rọ̀ yìí. But ọlọ́run jẹ́ kí wọ́n bọ́kàn gbà sí wa lẹ́nu bọ́dà bí wọ́n rẹ̀ ti ń gbà ń sin òun àwọn náà rẹ̀ ti rí torí meeting máa wà ní this week Thursday lágbára ọlọ́run tọ́lẹ̀ ti pé ààrẹ náà síbẹ̀ sí gbogbo àwọn lọ́balọ́ba ti pè tó dà pé ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ti ń di pé wọ́n ti gbà wípé kì í ṣe bí wọ́n ṣe rò tẹ́lẹ̀ pé kì í ṣe pé ààrẹ fẹ́ hijack ààrẹ was just trying to play his role gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí wọ́ọ̀yọ̀ nílẹ̀ Yorùbá di general mọ́tìmù ilẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. tọ́ ẹ ṣeun ẹ kú ohun bàbá àwọn aráalé náà ti ń gbọ́ yín pẹ̀lú àwọn kan tí ẹ ń sọ inú mi dùn pẹ̀lú. hello mi ì gbọ́ yín dáadáa o. ṣé ẹ ń gbọ́ mi báyìí? mo ń gbọ́ yín báyìí. mo ní àwọn aráalé gan wọ́n ti ń gbọ́ gbogbo nǹkan tí ẹ ń sọ pẹ̀lú àwọn explanation àwọn iṣẹ́ tí SSSG tí wọ́n ti ṣe fún ilẹ̀ Yorùbá tá a bá wò dáadáa nígbà kan a mọ̀ pé fìjìláńtì kò fẹ́ rí ẹgbẹ́ ọmọdé kò fẹ́ rí Àgbẹ̀kọ̀yà báwo ni ẹ ṣe wá make peace tí gbogbo yín wá fi kóra yín jọ sí inú one umbrella tó a fi ń pè ní SSSG báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe wá padà wá wọ́ọ̀kì láàrin yín iṣẹ́ ta ló gbé iṣẹ́ ìjáde tí iṣẹ́ ìfi rí bẹ́ẹ̀. ẹ ṣe olóòsù a gbé yìí fún ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Abiodun Ige Adams wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà torí pé orí tútù àti gbígbọ́ ṣòro kó pọ̀ ọlọ́run fún wọn ní wisdom yẹn láti wá pé gbogbo wa pọ̀ tí ò dẹ̀ sí ìjà in fact àwọn kan tó ní division ní wọn ààrẹ pẹ̀lú àwọn tó bá wọn yanjú ẹ̀ pé kò ní ìdí ẹ̀ máa bára yín jà we are all working towards the same goal and that goal is after secure southwest. ẹ ń gbọ́ mi. àgbọ́yé bàbá àgbọ́yé. ọlọ́run tó fún wọn mo bá wọn dúpẹ́ mo fẹ́ dúpẹ́ nílẹ̀ Yorùbá wípé àmọ́ yìí Ìbà Gani Adams tábà mọ̀ yìí ìbá mọ̀ yìí ẹ̀yìn ìyẹn ká máa gbé wọn gẹ́gẹ́ ju bọ́n ṣe wà yìí lọ ni. because group tó kójọ yìí àwọn ní so financial wọn bá kọ́bọ̀ lọ́wọ́ anybody lọ́wọ́ wa. àwọn ló ń náwó ara wọn sí. àwọn ló ń náwó ara wọn sí. àwọn ló ń náwó àpò wọn. conference gbogbo conference àṣẹ ní Lagos Ògùn Oǹdó Ọ̀yọ́ àtọ̀ṣun yẹn àwọn ló ń náwó wọn tó máa gba hall tó máa ti jíjẹ tó máa ṣe nínú transportation ẹbí tó wá máa lọ bẹ̀ kí ṣe pé bí wọ́n gbà kọ́bọ̀ lọ́wọ́ wa. so ó jẹ́ nǹkan tó ń ya gbogbo wa lẹ́nu pé ẹni yìí tó ẹ̀ bá súnmọ́ wọn gbogbo àwọn àyè tó ń ta yẹn irọ́ ni gbogbo ẹ̀ bá súnmọ́ ẹ̀rú tí bá wọn ṣíà secretary láti 2020 mo rí pé wọ́n ṣèyàn bẹ́ẹ̀ yẹn ara wọn gbà yà ara wọn gbọ̀ bù mí ẹni tó jẹ́ pé wọ́n máa gbọ́ tí ni wọ́n ń sọ pé báyìí la ṣe máa ṣe o tábà dé ní tí wọ́n máa sọ nǹkan báyìí la ṣe máa ṣe olùkàlùkù amúmọ̀nà lọ àjọ àgírí wọ́n wá fi yẹn so gbogbo wa pọ̀ àwa gbogbo wa jọ ṣiṣẹ́ papọ̀ nísìnyí kò sí ẹ̀yàmẹ̀yà àbẹ́yẹ̀yẹ̀ láàrin àwa níjàgbára yẹn tábàríra wa SSSG lóògùn ọ̀fẹ́ o kò sí pé ṣèbí Àgbẹ̀kọ̀yà ni wọ́n ṣèbí VGN ni wọ́n ṣèbí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo wa àṣẹ pọ̀ we are in unity and in unity we stand divided we fall so that unity yẹn ti wá gbé wa gbé tó jẹ́ pé kò sí ibi tẹ́ ìdílé gbogbo wa èyí lọ́n tàbá ń ṣe kan ẹ̀ máa rí VGN bẹ́ẹ̀ kò sí ní pé ìwọ ìgbà àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni
sọ Ọlọ́run ló kọ̀ lò wọ́n, Ọlọ́run ló fún wọn, Ọlọ́run ló lò wọn fún ògo ilẹ̀ Yorùbá. Ọlọ́run àti ìbọn jẹ́ kọ́ pẹ́ fún wa. Àmín. Àmín. Wọn ò gbowó lọ́wọ́ anybody, àwọn ló ń náwó wọn. Wọn ò fọ́ọ̀tì wa, wọn ò ṣe anything. Táwọn máa ṣe nǹkan sìn, wọ́n máa sponsor ẹ̀yìn. Tó bá ṣe ilé yìí, wọ́n máa sponsor ẹ̀yìn. Táwọn fẹ́ ṣe media àbí anything, wọ́n máa sponsor kí wọ́n gbowó ọ̀kan lọ́wọ́ wa o. In fact, wọ́n jọ mí lójú wọn because kì í ṣe nǹkan tí àwọn èèyàn ń sọ, kì í ṣe nǹkan tá à ń gbọ́ ká tó débẹ̀ láàrí. Ń taari yàtọ̀. Is a complete human being. He's an astute man, a good leader. Wow. A leader that listens. Aṣíwájú tó máa ń fetí ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ àwọn ìyókù ni kó fi nípa àpàṣẹ wa wọn ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó bọ̀ lọ́ra ẹ̀mí wọn fún wa. Àmín. Àdúrà tá à ń gbà nìyẹn. Ọlọ́run dẹ̀ fún wọn ṣe. Ẹ ṣeun. Jẹ́bú jẹ́ olóòtú. Ẹ ṣeun bàbá wa akọ̀wé fún Southwest Security Stakeholder Group tẹ̀tú jẹ́. Láàtọ̀ sókè jẹ́. Láàtọ̀ sókè. Tẹ̀ jẹ́ Southwest Security Stakeholder Group akọ̀wé tẹ̀tú jẹ́ Commandant Admin fún FGN ní ìpínlẹ̀ Èkó. Ẹ ṣeun gan fún àwọn ọ̀rọ̀ tí ẹ ti ń bá wa sọ ní àtàárọ̀. Ká tó kàdí ètò ńlẹ̀, ẹ jẹ́ ká fi question yìí náà kún pé kí ni nǹkan tí ẹ rí sí àwọn ajìjàǹgbara tó jẹ́ pé ìjàǹgbara tá a jọ ń ṣe bó tiẹ̀ jẹ́ pé ìlànà mi lọ fi ń ṣe titi wọn tí àwa náà ń fi ìlànà mi. Mo ní kí lẹ rí sí àwọn ajìjàǹgbara tó ṣe pé bóyá fashion kan ni wọ́n àbí fashion míì ni wọ́n tó jẹ́ pé ìdúró ń pé kí ajìjàǹgbara ẹgbẹ́ wọn kí ó ṣubú òun làwọn máa ń wá. Kí ni àmọ̀ràn tẹ́ lè gbà wọ́n pé láì ṣe pé bóyá gbogbo wa náà ayọ̀ play in unity kò sí nǹkan tá a fẹ́ achieve ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ajìjàǹgbara ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ìtò wá jẹ́ bí ẹ̀ ní pé látìgbà tí gbogbo ẹ̀yin ẹgbẹ́ ìtẹ̀tíkóra yín jọ sínú SSSG, ǹjẹ́ Ìbà Gani Adams pàṣẹ pé ní inú ẹgbẹ́ fìjìláńtẹ́ o àṣẹ mi ló gbọ́dọ̀ máa múlẹ̀ lórí àwọn ọmọ ẹgbẹ́ yín o, nínú ẹgbẹ́ FGN ni o àṣẹ mi ló gbọ́dọ̀ máa múlẹ̀ ní orí ẹ̀. ṣọ́hàn jẹ́ kí ẹ̀yin olórí tẹ wà ní orí ẹgbẹ́ kọ̀ọ̀kan wọn ò fún yín ní ààyè láti máa pàṣẹ lórí ẹgbẹ́ yín àbọ̀ kó àwọn ẹgbẹ́ yín sí abẹ́ wọn sòdì. Ẹ ṣe olóòtú, màá mú ìbéèrè yẹn ní kọ̀ọ̀kan ká kọ́kọ́ tí n bá nígbàgbé ni pé bóyá àwọn ẹgbẹ́ àjàǹgbara yẹn bóyá wọ́n fẹ́ já wọn gbà lọ́wọ́ àbí kọ́tẹ́ wíkọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Àwọn leaders ẹgbẹ́ ni ààrẹ ń bá dé, not individual. Tọ́ mi yé yín, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ bá rán mi sọ fún yín wípé even àwọn tó ní misunderstanding díẹ̀díẹ̀ láàrin wọn láwọn tó ní fashion yẹn nígbà tó dé ọ̀dọ̀ ààrẹ under SSSG gbogbo ẹ̀ ààrẹ parí gbogbo ẹ̀ lọ wọ́n bára wọn ṣe kò sí jà mọ́. Tọ́ mi yé yín, kò sí nǹkan tó jọ pé kìíní tí ààrẹ bá ní fẹ́ tí wọ́n fẹ́ ṣe nǹkan ààrẹ á sọ fún wa ẹ̀sùn fún àwọn ẹgbẹ́ yín báyìí tí ààrẹ máa gbẹ̀yìn wọ́n ń ṣe. Kò sígbà wọ́n sọ pé wọ́n fẹ́ gba ọmọ ẹgbẹ́ kan wá nùnùnùnù kálukú wà lọ́ndà umbrella ẹ̀ under their leadership. Ṣé mi yé yín? Àgbọ́yé bàbá, àgbọ́yé. Then kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Wọn ò bá ọmọ ẹgbẹ́ kan láyè tó kókó á lẹ́yìn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o leader nọ́mbà d nǹkan tó bá a sọ leader á lọ lé á lọ jábọ̀ tó bá nídìí wa leader ló máa sọ fún ọmọ ẹgbẹ́ yín àfẹ́yìn kan báyìí ẹ̀kún wa kákọ́ mọ́ wa yàtọ̀ kì í pé bóyá ẹgbẹ́ ààrẹ fẹ́ gba ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan kò ní kàn tó jọ bẹ́ẹ̀ tẹ́yìn náà bá jẹ́ èèyàn tó súnmọ́ ààrẹ ẹgbẹ́ ààrẹ wọ́n ń ṣe ẹni tó ní ọ̀kánjúwà àtọ̀ èèyàn jẹ́jẹ́ ni wọ́n mo dẹ̀ láì fún wọn tì ní wípé is a man of his word and a man of integrity tó bá sọ̀rọ̀ sí lẹ́tí máa bá wọn tó bá máa yí padà ààrẹ máa pè yí pé wá ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́ sí o ẹgbẹ́ àbúrò máa yí padà wọ́n á tún sọ lójú yìí kì í pé kọ́ sọ kẹ wá kúrò ń bẹ̀
wọ́n wá lọ sí pẹ̀ ní ààrẹ òṣèlú ẹ̀ ń tá a bá jọ sọ meeting ibi tá a bá dé sí ibẹ̀ ló wà ààrẹ òṣèlú kọ bẹ́ẹ̀ yẹn o kò sí nǹkan tó jọ rárá in fact ìrẹ́pọ̀ tó wà láàrin wájú bẹ́ẹ̀ ni kí ni mo wí olóòtú. mo gbádùn yìí ẹni ìrẹ́pọ̀ tó wà láàrin ẹ̀yin gbogbo àwọn ẹgbẹ́ yìí ìrẹ́pọ̀ wá wà àjọṣepọ̀ tó wà láàrin gbogbo wa then àádá ti pé a tún wà mọ́ra wa tẹ́tẹ́lẹ̀ àmọ́ra wa tó tó ní gúrù kan bá ń ṣe àmàjọ lọ ṣe ni tẹ́lẹ̀ bá ń ṣe ìyàwó àjọ gbogbo máa lọ bẹ̀ ni tẹ́lẹ̀ bá ń ṣe anything gbogbo àjọ máa lọ bẹ̀ ni kò sí pé ọmọ ẹgbẹ́ kan. so ó wá unity yẹn túbọ̀ wá ó wá synergize ó wá cement unity yẹn láàrin wa gan tó jẹ́ pé gbogbo wa united we stand ni. yẹn tún béèrè ìbéèrè kan lẹ́yìn yẹn kí ni ìbéèrè kejì yẹn lẹ́yìn eléyìí. ìbéèrè kejì ni pé àmọ̀ràn tẹ́lẹ̀ gba àwọn ajìjàngbara tó jẹ́ pé wọn kì í sowọ́pọ̀ pẹ̀lú àwọn ajìjàngbara kejì wọn á máa wò ó pé lágbájá ò bá wa ṣe nígbà tí ò sì bá wa kó papọ̀ pẹ̀lú rálì ni o àbí nǹkan kan wọ́n ti mọ ẹnìyẹn lọ́tà kí ní àmọ̀ràn tẹ́lẹ̀ pè wọ́n pé ká jọ dúró in one unit ká lè rí ogun ilẹ̀ Yorùbá jà lájà yọrí. ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi ní ṣókí ni pé kí gbogbo wa ká jọ dúró pọ̀ ló pè wá o tá a bá dá dúró àìrìkọ́ méjò òmìnira ló mú ìyá bá yẹn tó máa mú ìyá jẹ tọ́ka bá dìde tí ṣòdó tẹ̀lé lẹ́yìn àbí olóòtú. bẹ́ẹ̀ni. so ká bá jọ dúró pọ̀ lágbára Ọlọ́run tá a jọ tí mo wá ṣe kan àá lè secure ilẹ̀ Yorùbá ìyà ò ní jẹ wá. tábà lọ ń dájú yẹn kò ní pè wá because tábà dájú ògiri alanu aláǹgbá awúráyè wọnú ẹ̀. tábà dúró lóṣù ọwọ́ kò ní síbẹ̀ kò ní sí àyè tí láǹgbá aráyè wọnú ògiri láyè lanu because a máa sọ̀rọ̀ with one voice ni ìṣèwà ìkan ló máa jẹ́ èrò wa ìkan ló máa jẹ́. so àdúrà àbẹ̀mí nǹkan tí máa gbá gbogbo àwa tó kù nìyẹn ẹja dúró pọ̀ kò make sense ká lọ máa dúró lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ ṣe tiẹ̀ ṣe kò sí nǹkan tó dọ̀dọ̀ ẹ jẹ́ ká dúró kájọ sọ̀rọ̀ pọ̀ gbogbo àwa tájẹ ìtàlẹ̀ wà lábẹ́ SSSG ẹ jẹ́ ká dúró wọ́n yín gbọ́n ká dúró bá ṣe dúró ẹ má jẹ́ ká mi o ẹ jẹ́ ká continue láti wà focus ní nǹkan tá a wà fún ní unity àti secure ilẹ̀ Yorùbá agbára wálẹ̀ lọ́wọ́ àwọn tó àwọn amúnipa àwọn kidnappers lẹ́jọ́ mẹ́ta yìí nǹkan kan ṣẹlẹ̀ ní Èkó níbàyìí ní Kòròdú ní ìgbẹ́ lára wọ́n sì kí wọn àwọn kidnapper lọ́bẹ̀ wọ́n lọ kó àwọn èèyàn wọ́n pè àwọn èèyàn àwọn ọmọ wa lọ wọ́n lọ́bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ but ọ̀fọ́dé nígbà tó máa débẹ̀ táìmù ti lọ àwọn ọmọ yẹn ara ẹ̀ tó wọnú ra ibi wọn tó wá wọnú ra tó ń ṣà láti trace àwọn kidnappers yẹn àwọn ọmọ wa tí àwọn ti ṣáájú àwọn ọmọ wa wọ́n ti rí wọn kọ́ tó rí àwọn àbọ̀ ti ṣínà fún wọn nìyẹn àwọn local vigilante tó wà ládùúgbò yẹn méjì lókù ìkan náà ọmọ wa ní bọ́bà lọ́wọ́. so tí gbogbo abájọ dúró pọ̀ tó bá yẹ pé níjọ́ yẹn tó bá yẹ pé gbogbo wa la wà ń bẹ̀ kájọ lọ́pọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ but just bí ọmọ wa àtàwọn àwọn local vigilante ló lọ kò sí gbogbo wa bẹ̀ òun ló jẹ́ kí ìyà ẹ̀jẹ̀ wá jẹ́ yẹn. ìgbà tó dijọ́ kejì wọ́n tó padà wọ́n tó wá kọ́ àwọn tó wọ́n tó wá kidnap àwọn méjì obìnrin méjì níbi that same place náà. ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nílé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ so ẹ jẹ́ ká jọ dúró pọ̀ ká jọ pè lọ́wọ́ ká òun ló máa pè wá tí nǹkan bá ṣe tí wọ́n bá dìde lọ lọ́wọ́ kan ìjà yẹn àjà yìí la máa jà o bọ́tọ́ wá jẹ́ nìkan ló ń dá lọ ẹni méjì kò ní pè wá àgbájọwọ́ àti ń sọ̀yà o so mo lọ gbogbo wa ẹ jẹ́ ká dúró ká jọ dúró yìí ká dẹ̀ gbọ́rọ̀ sí ìbálẹ́nu ní tọ́ba ní ká lọ ní ká lọ tọ́ba ní ká má lọ bẹ̀ àwọn ni wọ́n rí ọ̀lẹ́ Yorùbá tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ àbí ọ̀rọ̀ ìjọba tó tẹ̀bọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni ṣe mọ̀ pé tí ewì bàbá fẹ́ lọ yàgò Aláàfin ló máa fún ní authority àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ẹ̀bọ̀n tí ń sin gbogbo ẹ̀ níbẹ̀ àwọn ìjọba ti wà gọ́ọ̀mù tó gbọ́ ẹ̀ ti wà. òṣèṣe bẹ́ẹ̀ yẹn ló fà á tí ibà fi ń ṣe àìsàn à ń kọ lẹ́tà táwọn gómìnà táwọn kọ lẹ́tà sí àwọn síbi táwọn kọ lẹ́tà sí gbogbo pé wá kíní yìí ló ti ń di òun ẹ jẹ́ ká dìde nígbà tí a dìde sí kíní nígbà tí bá láti 2021 tí bá ti ń pè
nǹkan tó ṣẹlẹ̀ táwọn lọ́ba ẹ̀ níṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá mi. wọ́n ti ráyè wọlé jù wọn nílé wọ̀ ìgbà tó ti ń pè wọ́n gbà yẹn wọn ò dìde wọn ò dá wa lóhùn. àìdèdá lóhùn àìdá lọ tábàdá lọ nǹkan ní ìnáma kà sí. bẹ́ẹ̀ ni. ẹ mọ ọ̀rọ̀ ìjọba. bẹ́ẹ̀ ni. so ohun tó fà á nìyẹn so ẹ jẹ́ gbogbo wa kájọ dúró wámúwámú láti secure ilẹ̀ Yorùbá Ọlọ́run á dẹ̀ fún wa ṣe alálẹ̀ àgbè wa nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run alálẹ̀ àdúró ti wá. bí mo ṣe rí sí ìyẹn olóòtú. ẹ ṣeun bàbá wa ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ ẹ kú làákàyè ẹgbẹ́ SSSG kò ní bàjẹ́ àjàyè ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ máa jà ní agbára Elédùmarè ká máa fi eléyìí ṣe ìlọ ká máa sùn lèkú lọ ká máa sùn láàrùn lọ ká sùn rè ká jèrè ẹ bá wa lọ. mi gbọ́ yín ṣé ń gbọ́ mi ṣé ẹ ti ń gbọ́ mi báyìí. kí lẹ wí. ṣé ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín báyìí. mo ní ká máa fi eléyìí ṣe lọ kẹ́ bá dárúkọ fún àwọn aráalé ní ẹ̀kan sí kó tó di pé a mú ètò wá sí ìpamọ́ di ọjọ́ mi. ẹ ṣe pọ̀ lóòtú mo kí gbogbo kakọ́kọ́ mo kí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló gànfẹ́ o Ìbà Gani Abiodun Adams mo kí yín pẹ̀kú ẹ kú afọ amóyàn ṣe o lágbára náà ẹ pẹ́ lórí oyè o àmì àṣẹ ìgbà yín á tù wá lára o. àmì àṣẹ. mo kí àwọn lọ́balọ́ba ládéládé mo kí gbogbo yín mo kí gbogbo àwọn ìjòyè ilẹ̀ Yorùbá mo kí yín mo kí gbogbo àwọn ọmọ Yorùbá mo kí gbogbo àwọn ìyá wa mo kí yín o pé ẹ kú alẹ́ o lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá Ọlọ́run agbéwalékè àwọn tó ń dààmú wa o àwọn alálẹ̀ àgbè wa o ẹ ṣe pọ̀ o ó dàárọ̀. ó dàárọ̀. ẹ ṣe kà. ó dàárọ̀ sà. ẹ ṣe kà. a kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń wò wá ní àtàárọ̀ ọ̀rọ̀ ló kó mo rò wá màá bẹ̀yìn ọmọ Yorùbá especially ẹ̀yin ajìjàgbara ẹ má jẹ́ kí àwọn social media kó máa fi wá pawó bó tó bá yẹn pé àjìjànjẹun náà níwọ náà o lè continue ṣùgbọ́n mo máa jẹ́ kó yé yín pé ìdí bàbá lọmọ bókó kò sí bí ọmọ ṣe lè nóun náà nẹ́pọ̀n tó tí bàbá ẹ̀ máa yí ju títí ẹ̀ lọ máa fi wéra wọn. Ìbà Gani Adams ò ń ṣe ẹni àrífín kò lè ń ṣe ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní orí ìjàngbara ẹ̀ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n mẹ́rin jẹ́ kí nǹkan kan yé yín tó o bá ń ṣe Yorùbá nation tó ń ṣe Yorùbá akínní kan àbí Yorùbá igbá kan àbí Yorùbá republic tí àwa náà bá ń ṣe OPC ìjàngbara ilẹ̀ Yorùbá òun la ṣe kíni làjọ ń jà fún láti wá ń jà fún ìjàngbara ilẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ ká lo sense tí ọpọlọ wa ẹ jẹ́ kó pé ẹ má jẹ́ ká máa dájàlẹ̀ láàrin àwọn ọ̀gá wa nítorí pé borí bá bàjẹ́ kí ni ara ń wò ara máa ṣe dín o ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe tí àwọn kan tí ò kì í ṣe ìjàngbara tí wọn ò jagun rí wọn ò báyàn kó wọn rí wọn tí wọn mẹ́wọ̀n rí wọn ò sun àtìmọ́lé rí tí wọ́n bá ń bọ́ sórí social media tí ìwọ ń pè rẹ ní ajìjàngbara tó wá ń lè tà ní orí péjì ẹ ó di ajìjànjẹun ò kì í ṣe ajìjàngbara mọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe láàrin yẹn ṣókí ni ọbẹ̀ oge kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge mo kí gbogbo àwa tẹ́ ti wò wá àwọn àtàwọn tó máa tún padà wá wò wá odò àgbè wá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ó dàbọ̀ ó dàárọ̀ ká sùn rè ó ká jíire o.